Olódùmarè ọba. Àṣeyọ̀wù àṣe bó ti fẹ́. Nínú mímọ́ fẹ́ mímọ́ wù rẹ̀ tẹ́nìkan ò sì ní bí léèrè lórí ohun tó bá fẹ́ tó bá wù ú tó ṣe fẹ́ dá rẹ̀ tó fẹ́ àtẹ̀yí tó wù ú. Kódà bí onílara ẹ̀dá bó bá tún bínú ẹni tó wu Olódùmarè ọba ó tún lè wú ogun wíwo sínú ayé onílara bẹ́ẹ̀. Tọ́ ọ bá sọ pé ó ti yá ta ni ó sọ wípé àsìkò ò tíì tó. Ibi ọba sì pé kò sọ́nà ń bẹ̀ ẹgbẹgbẹ̀rún katapila ò lè débẹ̀ kí wọ́n lànà. Agbára rẹ ni àṣẹ rẹ ni lẹyẹ fi ń fò lójú ọ̀run tí ò jábọ́. Bẹ́ẹ̀ bó ti gbọ́nú gbọ́n lẹ́yìn tó lábẹ́ àṣẹ àti agbára rẹ náà ni gbogbo ohun tí wọ́n ń ṣe. Àbẹ́ẹ̀rí òyìnbó wọ́n wò ṣe ẹyẹ títí wọ́n sì ṣe aropíléènì tí ń fò lófurufú. Ọ̀nà ó jìn yóò burúkú jù ká tó lè rẹ́yẹ tí ó jábọ́ lójú ọ̀run. Ẹ gbọ́ bí wọ́n ti wí ni àwọn bàbá wa wọ́n wò ṣe ẹyẹ títí wọ́n fi wípé ẹyẹ ò ní fò kó forí sọ̀gì. Àmọ́ bàálù àtọwọ́dá ẹyẹ tí èbó ṣe ń kọ́ oríṣiríṣi nǹkan ni wọ́n ṣẹlẹ̀ sí. Ǹjẹ́ ẹ gbọ́ pé kó tán nínú ẹyẹ rí ó wá torí ẹ̀ ọ́ jábọ́ laná? Ẹgbẹ̀lẹ́gbẹ̀ bàálù la gbọ́ pé ó ti já tí wọ́n ò ní epo tán bẹ̀ ní Nàìjíríà mo ti rí rí o. Ibi agbára wa rèé ibi agbé là á ṣe. Kábíyèsí rẹ Olódùmarè ó ṣe ọlá àtẹja fún ẹja nínú omi. Ẹja ń jẹ ó ń mu ó ń sùn ó ń jí ó ń wẹ̀ nínú omi. Àbẹ́ẹ̀rí bẹ́jà bá ṣèèṣì bọ́ sókè nǹkan ṣẹja nǹkan ṣẹja. Olùdarí ètò ara lóríṣiríṣi lórí rédíò náà ní 32 FM nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àfi tó ṣèwìn bọ̀. Ọkùnrin ẹ máa gbọ́ obìnrin náà ẹ sì máa gbọ́ ọmọ kékeré ẹ máa gbọ́ gbogbo ẹja máa gbọ́ àríkọ́gbọ́n bẹ níbẹ̀. Àwọn èrò ara ètò tó póríṣiríṣi ń bẹ nínú rédíò tá a wà nínú 32 FM nílùú Ìbàdàn bẹ́ẹ̀ fẹ́ polówó ọjà ń fẹ́ níbẹ̀ nínú ètò ara náà ni ètò ara lóríṣiríṣi ẹ mọ́ ṣe gbàgbé wa àwa lára ara ló ní wá o ọba tó ní wá ọba tó dá wa sáyé o kò ní fi wá dára tá a fẹ́ o yọ̀ọ̀dà kò ní ṣàìdá fún wa o yọ̀ọ̀dà àṣẹ yọ̀ọ̀dà kò ní ṣàìdára fún wa o yọ̀ọ̀dà. Ayédùn mọ́ ṣe gbàgbé ibi tó gbé wá o ayédùn ọmọ ṣe gbàgbé ibi tó mọ́ ṣe gbàgbé ẹrántí ilé o ayédùn ọmọ ṣe gbàgbé ẹrántí ilé. Mo lára mo lọ́ba mo lára o mo lọ́ba. Ìbà ládóládó tí ń bẹ lóde ládó. Ìbà ọ̀pẹ kìjìkìjì tí ń bẹ lóde màhúrú màhúrú. Ẹyẹ kan rí wa ọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọ̀sẹ̀ wá. Ó wá fọhùn ó pé ayédùn mọ sẹ́rẹ́ mọ sẹ́rẹ́. Mo pé mọ́ ṣẹ̀ wá kí lórí ṣẹ̀ lára wa. Ẹyẹ kan rí èmi àti àwọn ikọ̀ mi. Òun náà tún dún mọ́sẹ̀rẹ̀ mọ́sẹ̀rẹ̀.
mo pé mọ́ ṣẹ̀ wá kí lórí ṣẹ̀ lára wa. àbẹ́ gbọ́ ohun rere ńlá kéré fi pòjò ohun rere. ẹ mọ̀ ohun rere kẹ́ ẹ fi pè wá sówó sọ́mọ ṣàìkú baálẹ̀ ọ̀rọ̀. Olódùmarè wọn fẹ́ ìpọ́njú láyé mi. àtèmi àtàwọn ọkọ mi àtèmi àtàwọn olólùfẹ́ mi. ṣé wọ́n ní ojú kì í pọ́n babaláwo kó lọ pọ́n fádáná? ìran àfáà wọn ní pọ́njú títí kí wọ́n la ọpọ́n ọlà dáná. àbẹ́ ẹ̀gbọ́n ojú òní pọ́n wòlíì títí kọ́ la pẹpẹ dáná. àtèmi àtẹ̀yìn àní rí pọ́njú láyé tá a wà. ìrọ̀rùn ìdẹ̀ra náà láàfin lòlẹ̀ ayé wa. ṣebí rírọ̀ báyìí nírọ̀ kókò nígbẹ̀dẹ̀ nírọ̀ kókò lágbàlá. ẹ̀rọ̀ pẹ̀sẹ̀ báyìí ńlá bá lẹ́nu ìpín. yóò rọ̀ wá lọ́rùn yóò sì máa ṣe é ṣe fún wa. ẹ̀ka àṣálẹ́ ọmọ aládé gbogbo. 32 FM 949 Ìbàdàn ojúpọ̀ YouTube yẹn wà ń ṣíṣí ilẹ̀ 32 FM 949 Ìbàdàn. lórúkọ àwọn aláṣẹ àti olùdarí ìkànnì ìfẹ̀yìn 32 FM 94.9 náà ni mò ń kí wa káàbọ̀. lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà lóyún inú tó wọ́n ṣẹ́ẹ̀dí. nílà oòrùn níwọ̀ oòrùn láàríwá ní gúúsù láàrin gbogbo yíká orílẹ̀ àgbáyé mi gbogbo tẹ́ ẹ ti láǹfààní àti gbọ́ mi ìbà ni ó ṣe o. ẹ̀yin náà lẹ pé àdáṣe ní ìmọ̀ ìbà gbọ́dọ̀ ń mọ̀ nìyàn. ẹ pé bọ́mọdé bá ti júbà àgbà yóò roko dalẹ̀. nínú ìbà náà nímú ilẹ̀ lanu fún ekòló. ẹ jẹ́ kí bàmí ọ̀ṣẹ́ moríbà o ẹ̀ka àṣálẹ́ ọmọ aládé gbogbo. láti ó fi lówó lọ́wọ́ ẹ̀sìn àdìmúlà. Ifá ni wọ́n ṣe là ó tí ó fi lówó lọ́wọ́ ẹ̀sìn àdìmúlà. Ìṣẹ̀ṣe ni wọ́n ṣe là tí ó fi lówó lọ́wọ́. Origin don bring another one o. Origin herbal gin. Gin wey get orishi herbs with ogbonge flavour wey come get better African taste wey dey ginger body. Start to dey jollificate with Origin herbal gin. Orishi herbs plus original gin for correct enjoyment. No sell am to person wey never reach 18 years. Drink with sense o. Origin, stay original. Máa wò mí bí mo ṣe fẹ́ yín. Mo ń gbọ́ 32 FM. 32 FM 94.9. LÁDÉÈBÓ homes and properties lóbóore. Ẹ̀wọ̀n ara lẹ̀jẹ̀ dónílé lórí. Tí a bá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ tó fi ní lọ́kàn balẹ̀ tí kì í dalẹ̀ àdéhùn kódà kò sí wàhálà ọmọ onílẹ̀ lọ́dọ̀ tiwọn. Ilé-iṣẹ́ LÁDÉÈBÓ homes and properties àwọn ní gbogbo ayé ń tọ́ka sí tó bá dọ̀rọ̀ káralẹ̀. Ilẹ̀ wọn Victory Estate tó bẹ ní Alábàtà Mọ́níyà ìṣẹ́jú márùn-ún láfi wakọ̀ láti ibi tó wà City Railway àti Dry Port 650,000 ni wọ́n ń tà. Favour Estate Àkùfọ̀ ológun ẹrúwẹ̀ 700,000 ni wọ́n ń tà. Ìyànàfà olóògbé 400,000 naira wọ́n ń tà. Lágòdì Cyber City 350,000 naira ni wọ́n ń tà. Wọ́n ṣe promo lọ lásìkò táwọn ìgbésẹ̀
promo ó tán o bó bá ti di parí oṣù yìí ìwọ náà darapọ̀ mọ́ iléeṣẹ́ database homes and property wọ́n wà ní prime time plaza ọba alẹ́sìnlẹ̀ phase 2 ojú ọ̀nà tó lọ sí free ìbàdàn 09047797352 àti 08188418137 database homes and property àwọn gángan lọ̀rọ̀ kan bọ́rọ̀ bá dilẹ̀ tí fini lọ́kàn balẹ̀. ẹni tí òmùọ̀nà kì í dá pàdé láti wá kó lẹ́gbẹ́ kòtókòtó roko délé ajé Digital Exchange Global Resources Limited ní kẹ́ ẹ bá dòwò pọ̀ iléeṣẹ́ tó ti gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwó bọ̀ nídìí káṣírí lójú inú tọ́ni sọ́nà ọ̀la nígbà tá a ti mọ̀ pé gba aṣẹ́ kan ò tó mọ́ ọ̀nà òwò kan ò sì sọ ọ̀yọ̀dẹ̀ èèyàn mọ́ lásìkò tá a wà yìí láfi ní ó darapọ̀ máwọn lọ́gbọ́dọ̀rí ẹja mú tí wọ́n ti mọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ orísun ọ̀rọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ aṣírí lójú inú èyí tí ó wáyé ní Praise Plaza number 59/60 Tom Hospital along Gbagi Market New Ife Road Ìwó Road Ìbàdàn lọ́la òde yìí ni o láago 11 àárọ̀ sáago 2 ọ̀sán nìdánilẹ́kọ̀ọ́ máa wáyé láti máa fi àṣírí ọ̀rọ̀ hàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá kópa níbẹ̀ àwọn àbájáde ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tí Digital Exchange Global Resources Limited ti ṣe sẹ́yìn nínú àwọn ìgbìyànjú ọ̀nà ọ̀rọ̀ èyí tó ti ta kàmọ́lẹ̀ káàkiri orílẹ̀-èdè àgbáńlá ayé láfi ní o má gbẹ̀yìn nínú olóríire tètè darapọ̀ mọ́ àwọn lọ́gbọ́dọ̀rí ẹja mú pẹ̀lú 2,000 naira péré níbi ìdánilẹ́kọ̀ọ́ tí ó wáyé lọ́la láago 11 sí 2 ọ̀sán ni o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08020851438 a ó máa retí rẹ. Dear customer, to link your national identification number to your Airtel router, MiFi or ODU device, kindly retrieve your NIN by dialing *346# and then go to www.airtel.com.ng/NIN to submit your NIN for verification and pairing with your number immediately. Airtel, the smartphone network. Peace Lives Homes and Property àwa kì í já níkulẹ̀ nílé iṣẹ́ wa o ẹ bá wa dòwò pọ̀ kẹ́rí fọkàn balẹ̀. Peace Lives Homes and Property ká lówólówó kò tó ká fẹ́ra fọkàn balẹ̀ orúkọ wọn ló rò wọ́n àwọn kì í já níkulẹ̀. Peace Lives Homes and Property gbogbo ẹni tó gbòǹgbẹ àti donílẹ̀ lókùtì ò gara láwọn àyè tó fi ní lọ́kàn balẹ̀. Peace Lives Homes and Property ní ẹ̀kan sí lókùtì ẹ̀ bá ti san 5,000 naira owó fọ́ lè bá donílẹ̀ lọ́dọ̀ tiwọn. Peace Lives Homes and Property nílẹ̀ sí mẹ́níyà ológun ẹrú àkùfò elékuru àkọ́jẹ́ ìjàyè road alábàtà ìjàyè road tẹ́sí mẹ́tẹ́wọ́ba sí ọ̀fọ̀ àti red copy àyẹ̀sẹ̀ díẹ̀díẹ̀ ògbẹ́yìn lọ́dọ̀ Peace Lives Homes and Property kò ṣeé dúró wò mẹ́nẹ̀gẹ̀rẹ̀ ẹ kàn sí Peace Lives Homes and Property ní suite 1 ọlọ́run ló lè ṣe Peace Lives Home before apẹtẹ membridge apẹtẹ Ìbàdàn telephone 0903-219-6046 0811-600-6105 0812-127-4146 Peace Lives Homes and Property lóní àwa ralẹ̀ tó ní fọkànbalẹ̀. Wetin you dey wait for? You no need to stress at all. Say if I don't dey for us. Make we jolly dey go, even small pikin, oh make daddy better life for you. Oya brukututu komaro, sisi eko abeg no dey slow. Taliban better life promo, e don dey afuyafu for you. 30,000 worth of evil for 50 people every week. No dey sit down for your seat, grab the opportunity. Send it better life promo, send it bank account. Send it better life promo, minimum of 5,000 naira. Send it better life promo, request to send it debit card. Send it better life. For more information, visit www.zenithbank.com/betterlife. Zenith Bank, in your best interest. Stage 2 FM 94.9 ìkànnì tẹ́gbẹ́ ìṣòro ẹ̀. Àrà rèé o, àrà kéńgé. wọ́n pé ẹ má bínú kínú kẹ́ ẹ má bá a jìjà kíjà ẹ má jàjà kíjà kẹ́ ẹ má bá a jẹ̀bi kẹ́bi orí mi má jẹ́ ń jẹ̀bi kẹ́bi ìṣẹ̀dá mi má jẹ́ ń jẹ̀bi ọ̀ràn
ṣé kódé bá ń là á tàkò tó kódé. ìran ewé adé ni wọ́n dé ní mọdé. rí àwọn ẹ̀bọ̀yìn mo bọ̀ ní tí wọ́n ṣe. ọpẹ́ pàtàkì lọ́wọ́ olódùmarè ọba tí ò já lọ̀lọ́ ẹja tó lọ títí tí ò débú tá àlọ́lọ́ kọ̀ọ̀kan tó lọ títí tí ọ̀dálẹ̀ odò. àmọ̀mọ̀ dúpẹ́ àlọ́lọ́ kègbè tọ́fọ́ sẹ̀bá náà tí ò lè bomi délé. ṣé àlàáfíà ni mo tún bá yín lálẹ́ tòní. ẹyẹ méjì kì í jáde ẹ ọmọ olóyè yín náà ni ọmọ ẹlẹ́sìn ọmọ àyọ̀nùtá ti lè jọ ọmọ orúkọ tó ń lo bú ọmọ àfàgùtàn ìyá ṣe rẹ́jàrẹ́jà àfi kẹ́tẹ́kẹ́tẹ́ ọba fẹ́gbá ilépo. ayédùnmọ̀ tún dé lákọ̀tún ètò àrà dé lákọ̀tún mú dé tèmi tàwọn ọkọ mi. káàdó òbíṣẹ̀san náà ni ó léwájú wa lálẹ́ tòní Victor ń bẹ ní àràgbára lọ́hùn. ìfẹ́ olúwa àyàndìran kókókó báyìí ńlá bógun lárọ́ nǹkan ò ní ṣe ọ́. Èdùmàrè kì í ṣàárẹ̀ nǹkan kan ò ní ṣàlàáfíà rẹ̀. ṣẹ́gun alágbàlá àlè ọmọ akéré ṣàbàdínà adékúnlé ìṣọ̀lá ojú odò adédàmúlámù ìdínìwòrò rántí. Abdulwahab Dahoud Ìtànọlá ẹ̀gbọ́n mi dáadáa akínyín káàbọ̀ ó. ṣé ojú ọ̀run kúkú rèé ó tẹ̀yẹ fò láì fapá kanra wọn. mo sì jẹun tán bá a bá rán sí èèyàn tó ọ̀bá jíṣẹ́ ọ̀fẹ́ tara rẹ̀ sóríire lọ́dọ̀ Olódùmarè nu torẹ́lòmíì ó jẹ iṣẹ́ ọ̀hún. akínyàrá ẹsẹ jẹrò ẹ mọ ọjà àròkọ yín délé ọwọ́ àrògbọn àga ìmọ̀ta ẹ̀dá alágódé tí tó tiẹ̀ ní kéje ẹjẹ́ wọn mọ̀ pé ètò àrà ó mọ̀ tó ti gàtè láṣálẹ̀ tòní. ẹ pé Èdùmàrè mọ́jẹ́ ń ṣàṣetì mọ́jẹ́ ń ṣàṣe ìjẹ́ láyé tí mo wá. n má ṣe ọ̀rọ̀ mi ní ọ̀rọ̀ òkété lọ́dọ̀ Ọ̀fà. torí pé ọjọ́ àti òkété tó ti ń kó ikin fáki tó ti ń kẹ́kọ̀ọ́ ọ̀kẹ́ ẹbí lè rè pé oyè wo ló jẹ gan lè fá. ṣé ẹ gbàgbé pé láyà àjẹjọ náà la fẹnu ọ̀rọ̀ jóná lórí ìrìn àjò ara sí ìlú Ìdànrè ìjọba àbílẹ̀ Ìdànrè ní òkè Ìdànrè ní ìpínlẹ̀ Oǹdó ti ṣòlú ní ìpínlẹ̀ Oǹdó. Ìdànrè la pé wà láàrin méjì ìlú Oǹdó gangan tí ṣolúlu láàrin Àkúrẹ́ àti Oǹdó. Àkúrẹ́ ní ṣolúlu ìpínlẹ̀ Oǹdó. tá a sì ti pàbí abidún gbogbo àwọn àmì àrísàmì àdìtú àwọn àrà Olódùmarè eléyìí tó pàpẹ́tẹ́ rẹ̀ sórí òkè Ìdànrè. àmọ́ ti ṣe bẹ́ẹ̀ àtúntì dé lákọ̀tún láṣálẹ̀ tòní. Ihò Ládéèbó Ihò Ládéèbó Ihò Ládéèbó. borí bá ti kún ẹ ránṣẹ́ sí alábẹ́. ngbọ́dọ̀ ó bá kún ẹ pé àwọn òmùwẹ̀. tó bá ti jẹ́ ń pa wípé ká ṣe ìwádìí ọ̀rìn kíniwín.
nípa àwọn nǹkan àrà àwámárìdí iṣẹ́ Olódùmarè tọ́lọ́run ọba mi ṣe ládìtú lókè èèpẹ̀. Ọláyínká ọmọ Akórèdé Mr. Yédùn àgbà nínú káṣọ̀nì kìnìún iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu náà ní ẹ ké sí. Òun náà ní ẹ wákàn ó ní ẹ tọ̀lọ̀. Bá àpèjàṣà fúnra ara rẹ̀. Ẹ̀gbọ́n mi Ajíbọ́lá Akínyẹfà yóò ní Ayédùn a wò bí ẹni tí ò rí nǹkan. Ṣèbí Olódùmarè ní olókùpé ń gọ̀. Àbí èmi kẹ̀mí ọmọ ọlọ́mọ. Egungun báyìí bí eyín òun ò sí lágbárí. Àwọn kọ̀ǹkọ̀sọ̀ wọn a máa ṣe bàbá fún àwọn ògèrè. Ẹ̀rí kòtò ògèrè wò bá bá ọrùn ẹsẹ̀ ni wọ́n ṣe. Igi méjì tí ó dupọ̀ bá gi mọ́ igi ńlá lọ́wọ́ wọn ò tí ì sí ń gbó. Tó bá jẹ́ ti ká tọpinpin iṣẹ́ ìwádìí ká sì rí mú bọ̀ ní tí ń ṣe òdodo ojúlówó. Ojúdá iṣẹ́ ìwádìí nípa àwọn àrà àwọn nǹkan mérìírí Olódùmarè. Kìí ṣe àkọ́kọ́ kìí ṣe ẹ̀kejì rèé tá gbé ìrìn àjò àrà lọ sí Adó Àwáyè. Kódà èyí tá a tún padà lọ tó làmìláká ẹ gbúrò rẹ̀ láìpẹ́. Àmọ́ kí gan-an la mú wá fún wa lálẹ́ tòní tó tún gbé wa dé Adó Àwáyè gan-an. Kábíyèsí rẹ Olódùmarè ọba. Ó dá àwọn bàbá wa ó dá wọn lọ́lá. Ó fún wọn ní ìkápáni àti agbára nípa mímọ̀ ewé àti egbò àti àwọn ẹ̀mí ẹ̀rí. Àrà tó wu àwọn bàbá wa ni wọ́n fi gbogbo ẹ̀dá tó Olódùmarè dá, àrà tó wù wọ́n ni wọ́n fi wọ́n dá pẹ̀lú agbára tó gbélé wọn lọ́wọ́. Àwọn bàbá wa wọn kì í ṣojo, akọni ni wọ́n, kò sì sí tí wọn ò lè kojú bó bá dọ̀rọ̀ ká dán agbára wò. Ihò wo là ń pè ní ihò Ládéèbó lẹ́sẹ̀ òkè Adó Àwáyè nílùú Adó Àwáyè. Ta ni Ládéèbó? Bó ló ti rìn tó fi tọ́ tó fi ṣàwárí ihò yìí gan-an? Ìrìn àjò wo ló rìn débẹ̀ gan-an? Kí ló wá padà sọ Ládéèbó di ẹni tó jẹ́ pé orúkọ rẹ̀ la fi ń pe ihò yìí gan-an? Akọni Ládéèbó. Ẹni à ń gbéyàwó bọ̀ wá bá kì í gbé gànà wòran. Ẹ mú pèpé jòkó, ẹ fìdí lótìta, ẹ mú gègé àti tákàdá yín, ẹ fẹ̀yìntì kẹ́ ẹ gbọ́dí ọ̀rọ̀, ṣebí eléte báyìí ń lè té yé. Oníyé ìyé ní níta bá ṣe ní iye ni. Mo ti ṣèwádìí ọ̀rọ̀, mo sì yé mi yéké. Èmi ti lọ lẹ́mìí àtàrà, ẹ̀yin ṣàdarapọ̀ mọ́ mi lẹ́mìí ká tó jọ rìnrìn àjò ara àtàlẹ́ tòní. Ẹlẹ́mẹ̀wọ̀n ẹ kú kalẹ̀. My people perish for lack of knowledge. Reuben George Theological Seminary, Ibadan, an affiliate of Ajayi Crowther University, Oyo, and Christ for the Nations Institute, Dallas, USA, offers comprehensive training in the Word of God. The seminary offers certificate in theology, diploma in theology and religious studies, Bachelor of Arts in theology and religious studies, executive postgraduate diploma in pastoral studies, Masters of Arts in Christian leadership and pastoral studies, Master of Divinity. Are you a pastor, evangelist, elder, deacon, or deaconess
business. Teacher or someone who seeks to know more about God, Ruben George Theological Seminary is the place to be. Contact the registrar at Gospel Town, Arulogun Road, Odo, Ibadan, or visit www.rigets.com.ng. Admission is in progress. Contact 0805-304-0344, 0805-304-0344. Ruben George Theological Seminary, Center for Sound Theological Education. Announcer, Registrar. Dear customer, to link your national identification number to your Airtel router, MiFi or ODU device, kindly retrieve your NIN by dialing *346# and then go to www.airtel.com.ng/NIN to submit your NIN for verification and pairing with your number immediately. Airtel, the smartphone network. Tọ́ Origin Herbal Gin wò ọ̀nà àrà láti gbádùn jíìnì tó ní ojúlówó African root pẹ̀lú ìtọ́wò tó fọkànbalẹ̀ èyí tó jẹ́ pé o lè rí nínú Origin Herbal Gin nìkan. Origin Herbal Gin jíìnì tí kò lẹ́gbẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹ̀gbádùn Origin Herbal Gin jíìnì tá a ṣe pẹ̀lú ojúlówó African root fún adùn tó kọjá gbogbo ìtọ́wò tó o ti rí tẹ́lẹ̀. Kò sí títà fún ọmọdé tí kò tó ọdún 18 má ṣe mu àmupara. Origin wà lógidì. Yanu Habitats dé okun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí Yanu Habitats bá ń bẹ lárọ̀ọ́wọ́tó mi kì í rẹ̀ mí o ẹ̀mí wọn majority scale limited ló ṣe o. Yanu Habitats ó yaluma kara yalu kara ọ̀kasani tó ń gúnmọ́ kùnrin kàkà bàjá ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ọ́ ara àkàmọ́yé gbòógì ni wọ́n fi ṣẹ̀dọ̀ Yanu Habitats tó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa fakọyọ ṣẹṣẹ akọni kọ́gbà yìí ó ná tọ̀tọ̀ kára ó yá gágá Yanu Habitats ni o NAFDAC fóńtẹ̀lù iléeṣẹ́ mi One Natural Scale Limited ló ṣe ó wà number 17 Ọba Akínyẹlé street off Adéògùn Aláàfin Avenue Olúyọ̀lé estate Ring Road Ìbàdàn telephone 08052255073 àti 08034051533 Yanu Habitats ti wà ní chemist àti pharmacy stores lágbègbè rẹ̀ lójúmọ́ lálágbàtà ẹ̀ ń pọ̀ sí Yanu Habitats káì ó kọjá bẹ́ẹ̀. The tantalizing tunes of the guitar, the sensational blare of the saxophone, the rhythmic beating of the drums, and let's not forget the enchanted and gifted vocals. Yes, I can already hear the sound of greatness as Nigerian Idol returns with a bang. Yes, the Nigerian Idol is back with a bang to bring you amazing vocals from all around the country. Who will be the next idol? Tune in to catch all the audition drama from the 14th of March on DSTV channel 198 and GoTV channel 29. And then join IK and the judges for the main show premiere on the 28th of March on Africa Magic Showcase, Urban and Family at 7 p.m. Proudly sponsored by Biggie Drinks. Akira wa kú ìpalẹ̀mọ́ tó wà mójúbà oṣù alápọ̀nlé ní Ramadan Sharu Rahma oṣù Kẹ́ìgẹ̀ oṣù USA onírúurú àwọn ètò láti pé ẹ mọ̀ kí láàdá àti làádá yín ò lè kún kẹ́kẹ́ ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ nídìí iṣẹ́ olóore láti wá ṣonígbọ̀wọ́ àwọn ètò wa bíi wáàsí ìṣẹ́jú 5 ìṣẹ́jú 10 15 30 ìṣẹ́jú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iléeṣẹ́ rédíò 32 FM sọ pé ilẹ̀kùn ìpolówó ọjà gbogbo náà wà ní ṣíṣí lówó tí ò gún parara lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà ilé ẹ̀kọ́ mùsùlùmí ńlẹ̀ yìí níjọ ẹ̀sìn gbogbo oníléeṣẹ́ ńláńlá olókòwò kéréje ẹ̀súnmọ́ bí kájọ ṣiṣẹ́ olóore tọdún yìí ẹ pè alága ìgbìmọ̀ Ramadan 32 FM Mr. Yedun sórí 07083196095 tàbí ṣẹ̀san sórí 07044433316. Allahumma baligna fi Ramadan. Àmín. Àrà rẹ̀ o, àrà kẹ́ńgẹ́. ẹ kú etí gbọ́ ètò àrántẹ̀ iwájú láti ìkànnì ìfẹ́yín ẹ 32 FM 94.9 àjàkẹ́rin Cocoa House gbẹ́ńlẹ̀ Ìbàdàn
32FM 949 Ìbàdàn ojúpọ̀ YouTube yẹn wà ń ṣí sílẹ̀ láti lè láǹfààní àti darapọ̀ mọ́ wa lápá àti bẹ̀rùn. Akóredé Arífálò, Abídèmí, Bọ́lájí Ṣítù Ṣẹ̀rífá, ìyá wa ṣàlàfíà ni bàbá ń kọ́ ṣẹ̀ ń bá wa pátá sí wọn lẹ́nu. Ohun tá a láàgbé wá fún wa lálẹ́ tòní, iṣẹ́ ìwádìí, àwárí àwákàn. Kábíyèsí o, bàbá mi aládò tìlú Adó Àwáyè. Ọba Olúgbilé Fọlákànmí, Mọ́kúlẹ̀ Dóyè, Sọ̀lúdẹ̀rọ̀, aládò tìlú Adó Àwáyè. Kádé ó pẹ́ lórí kíbà tó pẹ́ lẹ́sẹ̀, kẹ́sìbá ó jẹ kó pẹ́. Ẹ sọ́lẹ̀ pẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀mí yóò gùn yóò ju tàwọn aláṣẹ kù lọ. Mo kí yín o, ẹ kú gbogbo ìgbà tẹ́ ẹ mọ́ tẹ́wọ́ gbà yédùn tìfẹ́tìfẹ́ tọ̀yàyà. Ìrìn àjò alágbára tá a rìn láìpẹ́ lọ sílùú Adó Àwáyè. Òun náà ló tún fi ohun tá a mú wá lálẹ́ tòní hàn wá o. Ìwò Ládèèbó. Tẹ́ ẹ bá gbàgbé nǹkan bíi 15th century ìnìtàn sọ fún wa àti ìwádìí sọ fún wa pé wọ́n aṣàwárí. Ìyẹn ni pé nígbà tí a dá ìlú yìí sílẹ̀ tá a ṣàwárí rẹ̀, ṣe mọ̀ pé Adó ló kọ́kọ́ wà fáìmọye ọdún kó tó di wípé Àwáyè wà, kó tẹ̀ tó wá di pé wọ́n parapọ̀ di ẹyọ kan. Torí àsìkò wa ìtúnfẹ́ ká mọ́ wà lálẹ́ tòní, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nítorí pápẹ́ ká padà lọ́nà. Ìfẹ́olúwa AK 32 ẹ máa ṣe wọn kú etí gbọ́ lápá àti bẹ̀rù. Ládèèbó gẹ́gẹ́ bí akọni ọlọ́dẹ tó gbójú tó gbóyà tí nǹkan àwọn bá wa ewé àtegbò tó dájú ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ò síbi tí ò lè lẹ́ran dé, tí ò síbi tí ò lè lẹ́ran kó wọ̀ nínú igbó. Bákan náà sì nígbà tí tọwọ́ bá dilẹ̀ Ládèèbó a máa ṣiṣẹ́ àwọn tí máa ṣeré dáadáa kú àdá, tí máa lùlù rẹ̀ máa ṣeré dáadáa kú àdá. Ládèèbó ó wá gbéra lọ́jọ́ kan ọgbà náà gbó lọ lókè Adó Àwáyè náà ni o. Ṣé mọ̀ wípé orí òkè ni wọ́n ti kọ́kọ́ wà kó tó di wípé wọ́n sọ̀kalẹ̀. Ó wọ̀ gbẹ́ lọ. Àmọ́ sì yà lẹ́nu là ń sọ yìí. Ẹran lọdẹ kì í pa nígbò. Ọdẹ kì í pò fún ó. Kì á nù ọdẹ pa sí. Àtẹ̀yítẹ̀rẹ̀ ń pa àtẹ̀yítẹ̀rẹ̀ ń pa kò rí kankan pa o. Ọdẹ ò rí kankan pa. Níbi ó ti wá fẹ̀yìntì pé kóhun tiẹ̀ sinmi díẹ̀ ló bá gbọ́ fìrìrì. Ẹyẹ ló fò yìí yóò tàjú kan ó dẹ̀yẹ àdán. Àdán fò. Ńgbà àdán fò. Ó di wípé Ládèèbó bá bẹ̀rẹ̀ sí ní lé àwọn àdán yìí o. Ládèèbó lé àwọn àdán lọ. Ó lé àwọn àdán yìí títí látorí òkè. Àwọn àdán yìí wọ́n bá bì kan sọ̀kalẹ̀. Ó di ní ẹsẹ̀ òkè yìí. Wọ́n è sọ̀kalẹ̀ sílẹ̀ lára òkúta yìí náà ni wọ́n sọ̀kalẹ̀ sí. Wọ́n sọ̀kalẹ̀ síbẹ̀, òun náà tẹ̀lé wọn gbà ẹ̀yìn tí mo ti wá tí ń pa títí tí ìrìn tí ń pa
ẹ̀ tún wá bọ́mọ́ mi lọ́wọ́ ó ṣèwọ̀ bí ẹyẹ ti ń sáré tó Ládèébó náà ń sáré tẹ̀lé àwọn ẹyẹ àdán yìí ni o títí tí wọ́n fi sọ̀kalẹ̀ sí ara àpáta yìí wọ́n sọ̀kalẹ̀ sára àpáta lórí òkè náà ni o wọ́n sì wọnú ihò kan lọ ìtọ́lóyìnbó máa ń pè ní cave wọ́n wọnú ihò yìí lọ Ládèébó tiẹ̀ wo wípé ibi wọ́n wọ̀ lọ ó tún sáré tẹ̀lé wọn kàbà àmọ́ ohun tí Ládèébó kàn kíyèsí ni pé ibi tó ń wọ̀ yìí àmì ara ti ń sọ wípé ibi ti ọ yàtọ̀ àwọn abàmì ẹ̀dá kan ní gbébí nínú ihò tá à ń sọ yìí lára àpáta òkè Adó Àwáyè Ládèébó ṣe bẹ́ẹ̀ kò dúró ó rí i pé ibi ti bẹ̀rẹ̀ sí ní dúdú inú ihò yìí ti ń dúdú ó ti ń dúdú nígbà tí ó sáré títí ó kan igi kan ó ń wo igi yìí lọ́ọ̀ọ́kán kó tó lè dédi igi yìí ó bọ́ sí ojú ọ̀gbagadè kan ó kan ìyá àgbàlagbà kan níbẹ̀ kí ni ìyá yìí ń ṣe kí ni ìyá yìí sọ fún Ládèébó ṣé Ládèébó tiẹ̀ padà rí àwọn àdán yìí pa ọ̀dà àwọn àdán tó pa yìí bò ló ti ṣe wọ́n ọ̀jẹ̀ wọn ni àbọ̀ tà wọ́n ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ lẹ́yìn tìjọ́sí tó ti wọnú ihò yìí kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí bó Ládèébó tún ṣe padà dé ihò yìí lẹ́ẹ̀kan pípadà lọ́rẹ̀ lẹ́ẹ̀kejì ìjóbóde àbí òbóde ihò Ládèébó ọpẹ́ pàtàkì lọ́wọ́ àfáà Sákútù ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ ìlú Adó Àwáyè kábíyèsí ọba aládògán sọ fún wa pé àfáà yìí gan ló padà ṣàwárí òkè yìí torí pé lápadà ṣàwárí ihò Ládèébó àmọ́ gbọ́ ọ ni tipẹ́tipẹ́ ẹni yìí ló padà ṣàwárí ẹ̀ ẹ gbóhùn tiwọn náà mo bá di lọ́jọ́ mẹ́jọ ntójú Ládèébó rí tí ò fi padà bóde mọ́ gbogbo ẹ̀ lágbọ́ nítorí pé ọbẹ̀ dùn ká gbá mi yẹn jìnnà bá tó èso lábọ̀dé dìbèsì ẹ̀ mọ̀ kú ọjọ́ mẹ́ta Kenny B shows mọ̀ mí dáadáa gbọmọ́ ní à ń kọ́ ẹ wò omi ìṣú ẹja náà kì í sú omi wọn gbọ́dọ̀ súra wọn àti àṣe a ní àwọn iṣẹ́ tá a bẹ́ jẹ́ gẹ́gẹ́ ṣe mọ̀ pé ìṣẹ́jú 55 ni àmọ́ bá kínní ọ̀hún lọ ọ̀rọ̀ Ládèébó ní ọjọ́ mẹ́jọ láṣẹ Èdùmàrè wọ́n máa relé lọ́bàyàmí Àṣàkẹ́ lórúkọ Káàdé Òbíṣẹ̀san àti gbogbo àwọn ikọ̀ mi tájọ mí ìtòtálẹ̀ ètò níwá fún dàárọ̀ òun àrè lásùn.